We are a slave. We are a slave. Praise the Lord. Daddy wa Tinubu boya won mo pe slave lansi. No, Baba Tinubu, I love the man. Ẹ má gbọ́. Ó lè jẹ́ wí pé mo mọ̀ pa njiya. Mo fi Ọlọ́run Israeli seri. Torí pé àwọn tí wọ́n yí wọn ká tán bá ti gbowó lọ́wọ́ wọn ò ní mọ̀. Oh, are you hearing me? Ẹ sọ fún àwọn tí wọ́n nítòsí wọn, wọ́n lè mama yìí pé ìyà ń jẹ wá sà. Ẹ sà ìyà ń jẹ ọ̀pọ̀tọ́rì pọ̀ ìyà. Ìpọ́njú ti mú àwọn ọmọ Yorùbá. Ìyà gidi ń jẹ wá sà. Ó tọ́ mú sọ́rí sà. Ẹ wá ọ̀nà. Ebi ń pa wá sà. I'm telling you the truth too sà. Bàbá àkọ́kọ́ rẹ̀ tí torúkọ yín ò fi ní parẹ́ láéláé. Tí ẹ bá lè ṣe nǹkan ẹyọ kan yìí, orúkọ yín ò lè ṣe kí ni o. Ẹ ti ní ayé, ẹ jẹ́ àgbàgbé rẹ̀. Bàbá Ọbásanjọ́, ẹ méjì àtàrà yín jẹ sà. Ẹ ti ní ayé, ọ̀run ni òṣùọ̀, ọ̀run ni mi ò sọ. Praise the Lord. Ṣùgbọ́n tọ́lọ́ ń bá lè lò yín láti ran ìdílé wa lọ́wọ́. Tọ́lọ́ ń bá lè lò yín láti ran ilẹ̀ yìí lọ́wọ́. Ẹ sà, ìyà ń jẹ wá sà. Sẹ́rí ẹni tó rò pọ̀ ń lọ́wọ́ nínú wa, inú ewu ló wà, inú ìbànújẹ́ ló wà, inú ìyà ló wà. Ẹ jọ̀ọ́ sà, ẹ ràn wá lọ́wọ́. Ìyà ń jẹ wá. Ẹ kọ́ọ̀tì ọ̀rọ̀ yìí. Ẹ̀yin tẹ́ ẹ máa ṣoríire ní ká ẹ kọ́ọ̀tì ẹ o. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ kọ́ọ̀tì ọ̀rọ̀ yìí. Ẹ kọ́ọ̀tì ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin bàbá wa, ẹ ràn wá lọ́wọ́ sà. Ìyà ń jẹ wá gan sà. Ẹ gbàgbé yìí pé sẹ́rí àwọn ọmọ yín Ọlọ́run ṣàánú tiwọn náà. Ẹ ṣàánú wa ní kòríta tá a wà yìí. Ẹ̀yin la gbé bẹ̀ ń sìn. Ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin kábíyèsí gbogbo ẹ̀yin mọ̀pẹ́ nìkan ní ọ̀ní ọ̀fífẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ẹ sà kò sí nǹkan tẹ́ ẹ fi lè ní orúkọ tó lè dùn kẹ́. Mósè tí ò jẹ́ àwọn ọba ti jẹ láyé ní before Mósè. Ohun tí ò jẹ́ korúkọ Mósè ó parẹ́ ó ní wípé ó kó Ísírẹ́lì jáde kúrò nínú kíni o nínú oko ẹrú. Ẹ jọ̀ọ́ sà àwọn Ísírẹ́lì náà ń bímọ nílẹ̀ Íjíbítì wọ́n ń bímọ ìyà ń jẹ wọ́n gan ṣùgbọ́n nínú oko ẹrú wọ́n sì jẹ́ kíni o ó ní ẹ̀sìn wa. Ẹ jọ̀ọ́ sà ẹ ràn wá lọ́wọ́. If there is any solution we want you. Gbogbo ẹ̀yin tí wọ́n pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò ní yàbí Ààrẹ Ọ̀nà Korofo tí ì bá sí Ààrẹ Ọ̀nà Korofo this is an opportunity for you sir. àfẹ́ bodyguard ẹ̀yin lè lo bodyguard not everybody can. Mo wà ń Germany mi ò rí anybody tó ń lo bodyguard mi ò rí anybody tó ń gbé o. Bọ̀dá Ọbásanjọ́ díẹ̀ báyìí lókùn kémi àti wọ́n pàdé ní Spain. Praise the Lord. Nígbà mo wà nù plane lọ́nà wọn sọ pé dáàdi ń bọ́lẹ̀ wa mo ní mo ti wà nù plane ní Ọbásanjọ́ ṣẹ̀ṣẹ̀ ìbá sí Spain sí wọ́n sọ kalẹ̀ wọ́n pàdé wọ́n sì ọmọ yẹn lọ́dẹ̀ sí mi lọ sí airport. Mo ní bodyguard mélòó wọn lò wọn ò lo bodyguard kankan. So the same police tó ń sọ ìjọba ló ń sọ àwọn èèyàn everywhere tí náà ti dé lè pole president iná ti dé lè everybody. I'm telling you mi ò parọ́ I told you 2018 Ọlọ́run sọ fún mi pé kí n sọ fún wa pé kí n sọ fún Nàìjíríà pé ogun ń bọ̀ pé wàhálà ń bọ̀ pé ìdààmú ń bọ̀ 2000 ẹ lọ gbọ́ àwọn mẹ́sẹ̀gì mi ò kí ń jíṣẹ́ tọ́lọ́run ò bá rán mi ò ń jíṣẹ́ tọ́ ẹjọ́ sórí Ọlọ́run ẹ̀yin tẹ́ bá mọ dádì bọ̀dá wa Tinubu dádì wa Tinubu sẹ́rí èèyàn níyìn fún wa èèyàn níyìn ẹ̀yin lọ́lọ́run sì fún láṣẹ ń bè lórí tẹ́lẹ̀ láṣẹ tẹ́lẹ̀ bá anybody sọ̀rọ̀ lórílẹ̀‐èdè yìí ẹjọ́ ẹsẹ̀ ẹyọkàn yìí fún ilẹ̀ Yorùbá ẹsẹ̀ ẹyọkàn yìí fún orílẹ̀‐èdè wa ẹsẹ̀ ẹyọkàn yìí fún wa we are suffering ẹ wò sà tẹ́ ẹ bá fẹ́ believe fún tí mo sọ ẹ̀yin ẹni kí bodyguard ọmọ tẹ̀lé yín kẹ́ ẹ wá sí Kòròdú bẹ́ẹ̀ bá padà sílé. ẹ̀yin lẹ́ẹ̀fì mọ̀ yí pé gbogbo wa la wà nínú ewu we are in danger. àánú làwa kan rí gbà tá a fi ń lọ́bọ̀ tí ò bá sí áńgẹ́lì tó ń sọ wa wọ́n á ti mú àwa gan lójú ọ̀nà wọ́n á ti sún wa jẹ. ẹ jọ̀ọ́ sà ẹ̀yin bàbá wa tẹ́ ẹ ní àṣẹ gbogbo ẹ̀yin lawyers tẹ́ ẹ ní àṣẹ ní orílẹ̀-èdè yìí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa we are in problem we are suffering. tẹ́ ẹ bá dé party sà tẹ́ ẹ bá dé party ẹ máa rí àwọn ènìyàn tí wọ́n mú ewédú àwọn ọmọ tí wọ́n gbé láìlọ́nù lọ́wọ́ ewédú ẹ sà kò síbẹ̀ káàkiri àgbáyé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run ò lè sọ̀kalẹ̀ láti wá ṣe léyìí mọ́ Ọlọ́run gbọ́dọ̀ lọ́dún ẹnìkan lọ́lọ́run máa wọnú ẹ̀ ìyà ń jẹ wá ẹ ṣàánú wa torí Ọlọ́run ẹ ṣàánú wa bọ̀dá Tinubu ẹ dìde gbogbo ẹ̀yin ọba alẹ́ Yorùbá tẹ́ ẹ dákẹ́ ẹ gbàgbé ń pa politics this is not the matter of politics we are suffering. Our children are dying. Our parents are dying. We are suffering. Please help us out of this bondage. God can use you. You can babble that Tinubu sọ̀rọ̀. Ẹ gbàgbé yín pé mo wẹ́ nìkan kí gbẹ̀fẹ́ lọ palágbẹ́já. Ẹ gbàgbé ìgbé Sunday ọmọ Ìgbòho ó ní ìgbéraga. Ẹ gbàgbé anything kò sẹ́ni tí ò níwà tiẹ̀. Èmi gẹ́gẹ́ níwà tèmi. Àìmọye mo ti gbéraga sí àbí bẹ́ẹ̀ kọ́ ni. Àìmọye lọ́dẹ̀ ti gbéraga sí èmi náà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sà.
We are suffering in this country. I'm crying as a prophet of God. People are dying. People are suffering. People are suffering. We need assistance from you people. God cannot come down by himself to come and do it. But he will send some people. People like you are there. No. My people cannot continue like this. When God saw the spirit in him, this is an opportunity to use. I want to free him. I want to free them. Ọlọ́run wá decide láti gbé agbára wọnú Mósè. Mósè wá di alágbára. Ó wá di ẹni tó gba Ísírẹ́lì. Ohun tí ò jẹ́ kórúkọ rẹ̀ ó parẹ́ nìyí. Mindaba zata yakali dagaba. Brother go basete. Mo gbàdúrà lónìí. Tinubu níbi tó bá wà. Ó yá ayé rẹ̀ gba agbára báyìí. Agbára tó fi lè ràn wá lọ́wọ́. Ó yá báyìí. Olúọmọ. I recognize it. I recognize it. Mo gbàdúrà Olúọmọ Òṣòdì mò ń sọ o. Kìí ṣe tẹ̀gbẹ́ inú ilé yín yẹn o. Olúọmọ Òṣòdì tí gbogbo èèyàn mọ̀. I recognize it. Kí ló kọ Ààrẹ Ọ̀nà Kakanfò. Gani Adams. We need your support. Ẹ wo ọmọ ìyá yín. Ẹ wo ibi ikú ṣe ń lé ọmọ ìyá yín káàkiri. Ẹ wo ibo ni Abíọ́lá bàbá wa wà. Ẹni tí ó pín ìwé ní sùkúù tẹ̀mí wà. Ó pín ìwé ọ̀fẹ́. Àbí bẹ́ẹ̀ kọ́. Where is him? Where is Bàbá Onígòyí? Kí lórúkọ? Where is Awólọ́wọ̀? Where is kí lórúkọ? Bọ́lá Ìgè, where are them? Please. We are suffering. We are seriously suffering. Èwo ló gba Délégíwá tó gba lẹ́tà ikú. Where are them? They are all Yorùbás. Please. People are suffering. Àwa tá a ní change láti gẹ̀ǹgẹ̀ a lè jẹun. Kí inú wa ká ṣe kí ni o? Ká sùn. A lè sun oorun. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Gbogbo ẹ̀yẹ yẹn tẹ́ ń wò mí. Ẹ share rẹ̀. Bọ́lá wọn ò bá sọ̀rọ̀. Olúwa ní bẹ̀yìn láàárọ̀ yìí ni o. Olúwa ní bẹ̀yìn láàárọ̀. Bàbá dẹ̀ wí ẹ máa kó bọ̀kẹ́ ẹ máa wá káàkiri. Lórúkọ Jésù ayé yín ò ní bàjẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàgbé ń pa tara wa nìkan. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sà. Ẹ gbàgbé gbogbo ntẹ́nìkẹ́ni lè ti sọ sí yín tàbí tó ti lè wù níwà. Bàbá Ọbásanjọ́ ẹ dìde gbogbo yín lẹ dákẹ́. Bàbá Adébóyè Adébóyè a lè mọ́ gbàgbé o Adébóyè bàbá wa ní rìdíìmù. Bẹ́ẹ̀ bá fẹ́ràn wa wá fẹ́ràn yín. Ọlọ́run Ísírẹ́lì mọ̀ yín. Ọlọ́run bàbá Kúmúyì ẹ̀dẹ̀dákẹ́ pẹ̀hún bí ìgbà pẹ̀ sí Nàìjíríà mọ́. Sẹ́wọ̀n àti ìpàkankan náà ọmọ Deeper Life. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin ti CAC ẹ̀dẹ̀dákẹ́ bàbá General Overseer CAC ẹ̀yin bàbá wa ẹ̀dẹ̀dákẹ́ gbogbo yín ṣé ká wá máa continue ìyá yín náà ni ṣé wàá máa kí lẹ́wàá sọ mọ́ lọ́wọ́ ṣé wàá sọ pé ẹ fi wá núyà ni àbí ìwàásù tẹ̀ ń wà gan ṣé gbogbo wa kọ́ là ń ṣègbè èèyàn bí 100 million ń pariwo pé ebi ń pa wọ́n ń pariwo pé ìyà ń jẹ wọ́n gbogbo yín yẹ̀ dọ́kẹ́ sẹ́yìn bá lówó láti kọ́ ọmọ yìí lọ Amẹ́ríkà sáwà nírú owó yẹn ni sẹ́yìn bá lówó láti káwọ́ ọmọ yìí lọ sí Germany sáwà nírú owó yẹn ni àníyàn rẹ̀ bọ́ lọ́wọ́ we are in problem Olúwa tún sọ fún mi pé kí n declare àwọn ọjọ́ kan Olúwa ní kí n declare àwọn ọjọ́ kan ọ̀nì wá oṣù tí ń bọ̀ torí nǹkan àbàmì burúkú tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Kábíyèsí Olódùmarè. Tí ọba ti jáde Nàìjíríà rí kò ní mayata ń jẹ tí ọba jáde Nàìjíríà rí kò ní mayata ń jẹ Buhari wá gbé mi o kó kúkú mọ̀ pé ó ti rí iye gbé ẹ̀yin ọmọ Nàìjíríà dìde ẹ dákọ̀ bàbá Ọbásanjọ́ ẹ jọ̀ọ́ bàbá Ọbásanjọ́ ayé yín ò dá tẹ́ ẹ bá gbà wálẹ̀ Tinubu ayé rí ò dá tó o bá gbà wálẹ̀ èyí tó lè mú káyé rí ó dá ó ní kó gbà wálẹ̀ ó ní ká ẹ gbà wá sílẹ̀ Ọlọ́run lákòókò ti tó Olúwa bá mi sọ Olúwa ní káwọn ọmọ orílẹ̀-èdè yìí ká tún declare àwẹ̀ ọjọ́ kan o on the 1 aago 12 ọ̀sán on the 1 bàbá mi tún on the 1 oṣù kẹjọ oníká tó gbàwé ọjọ́ kan o
fún ìtúsílẹ̀ wa gbogbo wa là ń ṣẹrú ìwà tó ọ̀rọ̀ pọ̀ onímọ́tò méjì mẹ́ta ó ń tara rẹ ní òní kankan ẹrú ló ń ṣe okú ẹrú lọ́wọ́ ẹjú wàhálẹ̀ àṣẹ máa ọlọ́run abrahamu ọlọ́run isaki ìwọ tó ọmọ mi wọ orílẹ̀-èdè mẹ́rìndínlógún tó sọ.